mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí brọ́dà mi Oriyomi Amsat sọ kẹ́ ẹ dẹ̀ gbọ́ sìnẹ́rò yẹn ṣe rí nígbà míì gẹ́gẹ́ bí nǹkan tó Oriyomi sọ oore ṣòro ṣe o ṣùgbọ́n àní dákẹ́ oore brọ́dà mi Oriyomi mo tó bá yín dúpẹ́ ṣẹ́yìn ò mọ̀ pé àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe sílẹ̀ làwọn kan wò bóyá ọ̀tá yín ò bá ti jọ́ lọ́hùn pé é sí àwọn ṣe sí yín àwọn oore tẹ́ ẹ ti ṣe òun ló tún ràn yín lọ́wọ́ o ó ní ò jẹ́ kọ́rọ̀ ìbomirà bọ̀ tẹ́ mo bá yín dúpẹ́ gan mo bá yín dúpẹ́ gan nígbà míì tá a bá ń ṣoore fáwọn èèyàn wọn léèyàn lèèyàn ń ṣèkà mo rántí 3 years ago token lásán 500,000 ni mo ṣe nínú ìṣiṣẹ́ ìtùnú àwẹ̀ ní àbí December ó dà pé birthday mi kù ọ̀sẹ̀ kan náà ni ìpè táwọn kan tí wọ́n rí owó gbà tó ń gbé mi ṣẹ́ òun ló jẹ́ kí n stop nìyẹn látijọ́ yẹn tí mi fi ṣe mọ́ ẹ bá mi gbọ́rọ̀ brọ́dà mi Oriyomi ọlọ́run níjó bàjẹ́ brọ́dà ọlọ́run bàjẹ́ wà òkè dáadáa o. ẹ má jẹ́ ká fi ojú sunkún ọmọ o kọ́lọ́run ṣàánú wa gbogbo àwọn ìdílé tí kìíní ṣẹlẹ̀ sí kọ́lọ́run bá wa tù wọ́n nínú Lagbara o. mo mọ condition tí mo wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo mọ tí mo ti go through. mo believe yín torí mi gan tí mi sì ń bẹ̀ mọ́ bó ṣe ṣe mí. Ìhòhò ni mo lọ lé lánàá ìhòhò ọmọlúàbí wọn ó sásọ kankan lára mi mọ lẹ́yìn boxer àti jíìnì mi kékeré. Ìhòhò tẹ́ bá rí picture wọn ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn lẹ́ẹ̀fi tí mo rí picture mi kó máa fly around. I was mo ń sunkún bí ọmọ kékeré ni àtọlọ́pàá àti road safety àti hotman ni wọ́n ń rẹ̀ mí táwọn òbí yẹn gan ń dí mi táwọn gan bú ẹkún tí wọ́n ń sunkún. Jìwé tí àwọn èèyàn wá fi ń ṣe wọ́n ṣubú léra wọn èsì bẹ́ẹ̀ o mo dẹ̀ sáré débẹ̀ àwọn tó ṣubú yẹn jẹ́ àgbé wọn mo dẹ̀ ń gbé wọn mo ń gbé wọn ẹ̀yin tẹ́ ẹ̀ sí bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ ṣubú sì tún rọ́ọ̀ṣì wá wájú ẹ̀ sì tún tẹ̀ wọ́n again nítorí tẹ́ ẹ̀ tí kí ni nǹkan náà tí wọ́n fẹ́ fún wọn kí ni nǹkan náà mo tún bọ́ orí rédíò mo ní èyí tí wọ́n fẹ́ fún yín ò nítumọ̀ wọ́n kàn fẹ́ káwọn ọmọ ọdún ní ẹ̀bùn tí ò nítumọ̀ ní ìkànnì padà ojú kòkòrò ìwà burúkú tó wà nínú ẹlòmíì kan tó yẹ pé lọ́lọ́run fi dá lọ́lọ́run fi ṣe bó ṣe ṣe ilé ń dà wá láàmú wàláì. I pity the woman. I pity her. And I even pity myself. Ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo sọ, mo ní tó jẹ́ kí n máa gbowó children carnival tí mo ṣe lágídígbò. Mo ní mo fi ń regulate ẹni. Owó tí mo fún ẹ mo lè fún ẹ lọ́fẹ̀ẹ́. But tí n bá fowó sí, wọ́n da gbogbo ẹ̀rù. Wọ́n ti yọ géètì fẹ́ǹsì mi. Géètì àgídígbò. Bó ṣe nípọn tó yẹn, wọ́n yọ. Wọ́n ti tì ó ti fẹ́ ṣubú lu àwọn tó wà nínú ilé ìjọ náà. Kí n tó mú kí ni ẹ bá lé wọn tí mo lé wọn dànù nígbà tí mo fi padà wọbẹ̀ géètì yẹn ti fẹ́ wó lu àwọn tó wà tí ẹ rí pé géètì ti fẹ́ wó ni tó bá dẹ̀ tí géètì yẹn tó wó géètì tó ní òní wọ́n rọ́ wọlé wọ́n wà máa tẹ àwọn tó wà tó ti wó lu yẹn wọ́n máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ nítorí tí wọ́n fẹ́ they don't care life ò ní túmọ̀ sáwọn táwa gan care fún àwọn táwa gan fẹ́ mọ̀ sànú yẹn gan ò láàánú ara wọn láàánú àwa gan so ibi tá a bára wa dé ni o wàláhì woman yẹn try o ọlọ́pàá tá à ń expect yọ kó dé ní 8 o'clock wọ́n ti dabẹ̀ yẹn rú láti 5 o'clock. Ìta sọ ìṣẹ̀lẹ̀ from minutes to 7 náà bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn mọ́lẹ̀. Aláàjì á jẹ́ wípé wọ́n já géètì wọlé nìyẹn o. Géètì tó yẹ pé wọ́n ti tì ọdẹ wà ń bẹ̀ wọ́n fọ́ọ̀sì géètì okùn tó fi ti géètì láàrin bírèkì ni. tó wà ní 400 ó sì wá wájú oní nọ́mbà 3 ó sì lóun ọ̀yà fọ́tò ó sì bẹ̀rẹ̀ wàhálà. Ẹlòmíì ó ti ọmọ ẹ̀ sí mi báyìí ọmọ òṣùbù yóò forí gbálẹ̀ yóò mọ̀ ṣẹ̀jẹ̀. Ìlè sọ iye òbí tí mo ti arrest silently fúnra mi tí mo tì mọ́lé nítorí bó ṣe ṣe ọmọ. Mo ní mo fẹ́ fún wọn lóúnjẹ ní kòtò àánú mo pè yẹn 1,000 èèyàn 3,000 plus dẹ̀ wá mo sì dá wọn 1,000 lóǹtàn ẹ̀yin 3,000 tó kù ẹ̀ tó ẹ̀yin 2,000 tó kù ẹ̀ tó kò lè tó ń táwọn yẹn gbà tọ́ra àwọn mo pè ṣùgbọ́n inú ò ní sanwó lọlé o mo fún wọn ní ráìsì abọ́ méjì ẹ̀wà abọ́ méjì gàrí abọ́ mẹ́rin ni mo fẹ́ nìkọ̀ọ̀kan nínú àwọn tí mo pè yẹn o ṣé wọn pé èèyàn kan nínú àwọn tí ò rí gbàdé lọ́ba pé dákun ó tiẹ̀ jẹ́ gàrí agolo 5 fún mi nínú tí wọ́n fún ọ ó lóun ò lè fún ọ ó lóun ò lè fún ó lè dànù nígbà tí mo wá fẹ́ mọ fún àwọn tí ò rí gbàdá àkọ́kọ́ padà tí mo ní wọn ó tò ṣé wọn pé ẹni àkọ́kọ́ tó lóun ò lè fún yẹn tún padà wá tò ó dẹ̀ ń tì wọ́n ó dẹ̀ ń dàbẹ̀rú kò mọ̀ pé mo rí òun lákọ̀ọ́kọ́ ó sì padà wá fẹ́ mọ́ dàbẹ̀rú greediness ojú kòkòrò ìmọ̀ tara ẹni nìkan
tó bá ti jẹ́ pé nǹkan ọ̀fẹ́ wọn kò rí láìfù ọmọ wọn tó ọmọ rí ó jẹ́ wọn ọ̀mọ́ nítorí ọ̀sọ́ ọmọ wọn ò kí ẹ̀ ìdíwé tí wọ́n ṣe máa ń ṣe ọlọ́run kódà ó dàbí pé kí ẹ̀ máa lójú àánú gan ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gan bóyá ọlọ́run ò fẹ́ because èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí àwọn ọmọ kékeré wọn pè àwọn àgbàlagbà lọ wá ìyá arúgbó kan bẹ́ẹ̀ nígbà tí mo gbé dìde tí mo ní màmá ọmọ yín dà ó lóun ọmọ wá arúgbó kí ni ẹ wá ṣe ń bì ó lóun ọ̀rọ̀ Oríyọmí ni ó fẹ́ fojú kan Oríyọmí ni ilẹ̀ fi wá bí ètò tí wọ́n pè fún ẹ̀ sí làgídìgbò màmá torí ọlọ́run ẹ̀ sí làgídìgbò àwọn àgbàlagbà yẹn náà dẹ̀ ń ṣubú tí wọ́n bá ti ṣubú báyìí àwọn ọmọ kékeré ó fẹsẹ̀ kọ́ wọn ọmọ kékeré ó ṣubú ẹlòmíì náà màmá ṣẹ̀wọ̀n pé yóò fọ́ nísìnyí pé nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ a bá àwọn ọmọ oṣù 2 oṣù 4 ọmọ ọdún kan níbi kan tí wọ́n kó wọn sí wọ́n tó 7 àríyá wọn àwa láṣẹṣẹ kó wọn tí àṣẹ ń wáyà wọn káàkiri. owó mi jábọ́ ṣá. níbo ẹlòmíì kígbe pé abẹ́ gọ́tà ni o abẹ́ gọ́tà abẹ́ gọ́tà àwa ń wá àwọn ìyá ọmọ kì ẹlẹ́nìkan wá bá mi aláàjì mọ̀ ń wọ́ ọmọ mi ọlọ́mọ ọdún mélòó ọlọ́mọ oṣù 2 ẹnìkan ló ń wá bébí ọ̀sẹ̀ 3 ọmọ oṣù 2 bó o lo ẹsẹ̀ ṣe tí kò sí lọ́wọ́ yín ni tí bó o lẹ ṣe gbé nígbà tí èsì kò lè rìn fúnra rẹ̀ tẹ́ ẹ̀ fi rí. bó ṣe jẹ́ nìyẹn o. It is well. wọn nífẹ̀ẹ́ ara wọn ìkan tó bá rí pé tó ṣubú wájú rẹ̀ yẹn kan ṣubú wàá tẹ̀ láti gbé dìde bí ó ṣe pé wọn náà ó tún máa tẹ̀ wọ́n lẹ̀. kàyéfì ńlá lèyí o ọjọ́